wọ́n ní wọn kì í fẹ́ pààyàn mọ́ sí wọ́n máa ń fún wọn ní life imprisonment ni mélòó la gbọ́ nù wọn pé wọ́n lọ sẹ́wọ̀n order form above náà ni kí ni yẹn wá ń fún àwọn pépù yẹn ní agbára pé tán bá tiẹ̀ mú àwọn náà wọ́n máa release àwọn ni àwọn tẹ̀mí wọn ti ṣòfò yẹn kọ́ ẹ̀mí aláìṣẹ̀ ó kàn waste nínú Nàìjíríà every day ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó kàn waste lẹ́yìn táwọn boko bá ṣe titi wọn tán àwọn agbébọn ṣe ti wọn tán gbogbo wọn ṣe ti wọn tán àwọn tó tún jẹ́ Yorùbá ara wa àwọn tó tún jẹ́ Yorùbá ara wa a tún gbẹ̀mí ara wa nínú ìlú ara wa náà nítorí wípé àwọn náà fẹ́ dolówó wọ́n fẹ́ dọlọ́là wọ́n lọ fi ṣògùn owó kán lọ fi ṣe wọ́n kàn ń gé orí ṣeré wọ́n ń gápá ṣeré wọ́n ń gẹ́sẹ̀ ṣeré báwọn agbébọn ṣe ń ṣe tiwọn bẹ́ẹ̀ náwọn ọmọ ìlú náà tún ṣe ti tiwọn ẹjọ́ níbo la fẹ́ bá yàrá já ẹjọ́ gbogbo ojú tó ń wò mí ẹjọ́ bá mi ṣe àfidó yìí ẹni tó wá yọ ọmọ fún yóò ní gbẹ̀yìn lọ́mọ lọ lágbára Èdùmàrè gbogbo nǹkan tó ń dùn yín nínú tó ń dùn yín nínú tó ń dùn yín nínú ọba mi Èdùmàrè kò ní fọwọ́ bànújẹ́ kan àwọn ọmọ yín ò ní ráàrín fẹsẹ̀ sí ọkọ yín ò ní jáde àìwọlé aya yín ò ní ráàrín fẹsẹ̀ sí bẹ́ẹ̀ náà àwọn ọmọ yín wọn ò ní ṣàgbákò lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́tí subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká tó máa jẹ̀gbádùn ètò yìí lọ bọ́ọ̀ Nàìjíríà ṣe ń lọ kò yé mi mọ́ Ọlọ́run tí n bá sọ pé yé mi irọ́ ni mo pa àwọn olórí wa wọn ò dé kí ẹ̀ wọn ò send wọn ò rí tiwa rò ẹni àmórí ò bá kú ẹjọ́ ṣé bá ṣe máa bá lọ náà lélẹ̀ ṣé bá ṣe máa bá lọ náà lélẹ̀ ẹ̀yin ọ̀dọ́ níjọ́ wo la tó fẹ́ gbọ́n níjọ́ wo la tó fẹ́ wéèkì gbogbo wa náà lásán wà lórí social media 90% ọ̀dọ́ ló wà lórí social media a dẹ̀ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹjọ́ kí lè rọ ọkàn tiyín kí lè rò pa lè ṣe tí àwọn ìjọba wa tó fi lè ṣe nǹkan tá a fẹ́ ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section àbí ṣé bá ṣe máa wò lọ́nà lélẹ́yìí ṣé bá ṣe máa fi ìlú Nàìjíríà náà lélẹ́yìí ṣé bó ṣe máa bàjẹ́ lọ lélẹ́yìí tó jẹ́ pé báwọn ṣe máa kówó sápò wọ́n ṣe máa tún ṣe election míì tó tún máa tún continue looting the Nigerian money òun náà wọn lórí wa kàn wá after ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀mí tó ń waste yìí ọ̀run yìí ni wọ́n ń kàn tiẹ̀ sí o wọ́n lọ́ba tó jẹ tìlú rojú orúkọ ẹ̀ ò mà ní parẹ́ nínú ìwé ìtàn ọba tó jẹ tìlú tó tòrò nídàkejì orúkọ tiẹ̀ náà ò ní parẹ́ nínú ìwé ìtàn àríṣe láríkà o àríkà ní bàbá àrígbó ohun tá a bá gbélé ayé ṣe a máa kẹsàn ẹ o àṣegbé kankan ò sí láyé o tẹ bá rò pé ẹ ti lówó ẹ ti lọ́lá ẹ lágbára ẹ lóògùn ẹ ní gbogbo ẹ kò sẹ́ni tọ́lọ́hun ò lè mú mo mọ kíní kan yẹn dájú ẹni tọ́lọ́hun ò lè mú kò tí ì dá ṣó wàá dá lásìkò tiyín lásìkò tèmi lásìkò tí gbogbo àwọn àtàwọn àmì kẹ́mi èèyàn dẹ̀ máa waste bí ẹni tó ń waste omi ẹ wo iye àwọn tó sọ pé wọ́n ti lọ yẹn sí wọ́n náà wọn mẹ́jọ tún ti kú náwọn tí wọn bóyá àwọn family wọn ò tiẹ̀ ronú ikú kàn wọ́n 20 years to this time 40 years to this time ẹ ò bọ́ ṣe waste life fún wọn àwọn ọkọ̀ àtúnṣe máa sọ wípé kò kúkú kàn wá òdòdó ti wá wọ́n ní àwọn ará àdúgbò yẹn náà wọ́n ní àwọn ará Kwara mẹ́rin náà wọ́n ló surprise wọn pé because wọ́n ń fetí gbọ́ ni wọ́n expect pé ó lè dé ọ̀dọ̀ àwọn ẹ wò nísìn ó ti dé ọ̀dọ̀ wọn báyìí sìn ó ti dọ́dọ̀ wọn báyìí sìn kí ni wọ́n fẹ́ ṣe sí ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká spread the video yìí ẹ jẹ́ ká share ẹ jẹ́ káwọn ọ̀dọ́ Nàìjíríà ẹ jẹ́ kán dìde now ọ̀gá ológun orílẹ̀-èdè Nàìjíríà ó ṣẹ̀ṣẹ̀ wá signal ó ṣẹ̀ṣẹ̀ wá pa wọ́n láṣẹ ṣáwọn tẹ́mi wọn yẹn ti lọ yẹn ṣó lè padà mọ́ òkè kí l'assurance wípé signal tẹ signal yẹn gan authentic signal ni kí l'assurance pé àwọn tẹ́ ẹ ní kán lọ dáàbò bò wọ́n bẹ̀yẹn náà kí l'assurance wípé tán bá tiẹ̀ wá tún rí àwọn people yìí mú wọ́n máa fi wọ́n jófin kí l'assurance torí gbogbo àwọn tó àti gbọ́ pọ́n ti mú àwọn náà dà àwọn náà dà lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n sọ olóyè májàsọ́lá Sunday Igboho ni wọ́n sọ di wanted sí bá a ṣe ń sọ̀rọ̀ yìí sìn
olóyè májàsọ́lá ìlú ẹ̀ ní nàìjíríà kò tó ẹni tó lọ sí nàìjíríà kó rìn fandaka mọ́ wọ́n máa arrest ẹni ìgbà tí màmá ẹ̀ gan jáde láyé ẹ̀bẹ̀ àwọn lọ́ọ̀yà dúró lọ́tún dúró lọ́sìn àti pé ọlá pé ẹni tó wà ń bẹ́ẹ̀ sin ọmọ yorùbá ni ló jẹ́ kán fún láyè pé kó wá sin màmá ẹ̀ lórí wípé ó ń jà fún ìran yorùbá yìí náà ni o àìdẹ̀mọye àwọn yorùbá bàbá ẹ̀ tó ń jẹ́ bí bàbá fún un tó ń jẹ́ bí ẹ̀gbọ́n fún un tó ń wà nù wípé kán mú máa yìí náà balẹ̀. Can you imagine? Ṣẹ́rí mo mọ̀ pé tí nàìjíríà yẹn bá máa dà ó dijọ́ tí yóò bàbá ronú tá a bá finú konú tá a fi kùn lókun tá a wá fi ìmọ̀ wa tá a wá fi ṣe ẹyọ kan òun nàìjíríà máa tó dà. I can say it categorically. Yíbò lè níwà tiwọn o haúsá lè níwà tiwọn o but àwa yorùbá la worst jù àwa yorùbá la burú jù àwa yorùbá la sọ àná di bá mi kojú mo tó mọ tí nàìjíríà bá lè finú tí yorùbá bá lè finú konú tó bá lè fi kùn lókun tó bá lè fi mọ̀ ṣọ̀kan ṣẹ́rẹ́ àwọn ẹ̀yà méjì tó kù wọ́n yí sí àti mú wọ́n yí sí yorùbá ló le jù yorùbá ló burú jù nínú wa nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ta ní ilẹ̀ nàìjíríà àwa yorùbá la burú jù tá a bá lè change tá a lè pààrọ̀ inú wa tọ̀dọ̀fin inú wa tá a fi mọ̀ ṣọ̀kan òun nàìjíríà máa tó dà níjọ́ la fẹ́ ṣe gbogbo ilé ìdá ọkùnrin ń kú lọ́tún obìnrin ń kú lọ́sí arúgbó ń kú lọ́tún arúgbó ń kú lọ́sí àwọn olórí wa wọn ò tiẹ̀ kíà wọn ò tiẹ̀ sẹ́ẹ̀dì wọn ò tiẹ̀ rán wa ẹ má lè kú ó kú àṣàbàṣà ńgbà yẹ ó ní tí nàìjíríà bá kú ẹyọ kan òun àrùlù wọn can you imagine ẹ máa wo orí èṣù tó ń gbénú ẹ wàrà tọ́ lọ́wọ́ fún òun náà dà ẹ wo gbogbo ojú tó ń wò mí àwọn onírì jù báyìí lọ information tí mo rí nìyẹn tí mo ní kí sáré wá fún yín torí àwọn nítorí àwíjàre kí tó tọ́ lẹ́nu ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ Eli Global TV fẹ́yìn tẹ́ẹ̀ dé subscribe ni o gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ dé subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ní tọwọ́ yín àbùdíntolókun àbùdíntolọ́sà ọwọ́ tẹ̀ ń kí bọnú àpò yẹn ó lẹ́ máa mú jáde lágbára Èdùmàrè ẹ wá ní fọwọ́ yẹn tẹ́ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ó lẹ́ máa fi kà bá mi share fídíò yìí mo tún padà bọ̀ ẹni information tó bá tún ti rí màá tún wá fún yín ire o.